Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Tẹnu kọ́ tètè bọ̀lì fọ Mrs. Ọmọwùmí rẹwà lóbìnrin o. Mrs. Adébísí àpọ́nbẹ́pọ̀ rẹ̀ olójú èdè máa jó máa yọ òrí lọ́dún rẹ̀ o. Àpáta dé Àpáta ewì dé lónìí ọjọ́ ìbí Mrs. Adébísí Ọmọwùmí. Mo ti mú rájà ní kíákíá, mo ti mú tarájà, mo ti mú rájà ní kíákíá, mo ti mú tarájà. Èmi ti dàgbà lọ́wọ́ ajípọ̀pẹ́ àgbàlá. Àṣé dandala lágbàlá wà tó dúdọ́ lọ́wọ́, mo tún dàgbà lọ́wọ́ alájàlá ọ̀rọ̀ wá di gara. Àti bí àtìgbà tí mo gbà lọ́wọ́ alájàlá ni mò ń kó lọ lé Mrs. Adébísí kí n wá lọ máa fi bùháyà. Ẹgbẹ́ mi yéké òní lọ́jọ́ ìbí olóríire ènìyàn onínúure olójúire olójú èdè. Aya eré lọ́dẹ ọkọ ìyá àwọn alálùbáríkà ọmọ. She's so gorgeous. Ó láwọ̀ ire, ó níwà ire, ó nínú ire, ó tún wá fìwà kún. Ó níwà tútù bí àdàbà. Aya rere lọ́dẹ ọkọ máa dóhùn ẹnu mi. Adọ́gbadélẹ̀ láàrin àwọn abo. Awẹ́lẹ́wà, arágbọ̀n ẹwà kẹwà sí. Àfi gbogbo ọjọ́ dára bí ète. Olójú yoyoyo bí náàlẹ́ àkọ́mẹ́kọ̀ọ́rẹ́ mọ́ lára àfi bí òyìnbó kòtò kí. Obìnrin rọ̀gbọ̀dọ̀ tó tata sùn lọ́yẹ̀ obìnrin rọ̀gbọ̀dọ̀ níyàn. Àdìtọ̀ wà lẹ́jọ́ bọ́nú. Kì í bèrè pé bòńtẹ́nìkan ṣe jẹ́ bó ti gbónílé mọ́ra ló ń kàlejò mọ́ra bí gàmbàrí bá wọlé rẹ̀ ó dá mi lójú àpáta sẹ́nu kó tó máa lọ. Tẹ̀rù tọmọ ní bá ṣe òun bọ́mọdé ṣe ó bọ̀wọ̀ fàdà. Ńlẹ́ máa wọlé máa rárá òní lọ́dún rẹ̀. Adéṣẹwà ọmọ Báyẹmí ló ní kí n máa kí ọ kí n máa kí ọ kí n délé bàbá tó bí ọlọ́mọ. Èkó ní délé bàbá rẹ̀. Ìwọ lọmọ Èkó akéde. Ilé ọ̀tọ̀ ìlú ọ̀tọ̀. Ẹni bá délùú Èkó tí ò bá tọ́ dán lójú bó bá rè lóyìnbó agọ̀ ni ó mọ̀gọ̀ títí láéláé ojúre. Èkó arómi sálẹ̀ dẹ́lẹ̀dẹ́. Èkó akéde ìlú òkun aládàlúgbò mi. Èkó àdèlé níbi àkèrè ẹlẹ́sẹ̀ kan tí ń sáré jọ ẹlẹ́sẹ̀ méjì èèyàn lọ. Afẹ́fẹ́ tó ní kan bẹ létí òkun fàájì tó bùháyà ń bẹ létí ọ̀sà. Ìwọ lọmọ òòṣà ní oṣù mọ́sẹ̀ kútere. Torí òòṣà máa gbòbí kútere a máa gbòdìdì orí lọ́wọ́ ẹni. Ìwọ lọmọ abíjú wọjà wọn àrígbẹ́ndẹ́kẹ́ ọ̀bùn wọjà wọn pàṣẹ ọ̀sẹ̀. Ìlà ọmọ ẹ̀yọ́ ooo. Ebi ẹ̀yọ́ bàbá ń tẹ̀yìn. Ẹ̀yin ò jẹ́ sanwó oníbodè fẹ́nìkẹ́ni. Mo kí ọkú ọdún, mo kí ọkú yèdùn àṣèyídà mọ́dún àtàmọ́dún tẹ̀mí. Ọdọọdún ló mọ̀ bẹ ìran ọbẹ̀ máa ń bẹ sú àtẹ̀pẹ́lẹsẹ̀ rí àtẹ̀nà. Ònírípọ̀ ọkọ, ònírípọ̀ ọmọ, òní fàìsàn ló dà. Iwájú lọ léèrè ńlọ, iwájú ló máa lọ, iwájú lọ lẹ́ẹ̀fọ́ ńlọ, iwájú ló máa lọ. Òní bá wọn jẹ́bọ rúbí, òní bá wọn tẹjú ilẹ̀ mọ́lẹ̀. Àpáta ewì lèmi ń jẹ́ mo kí ọkú ọdún. Adéṣẹwà ní máa kí ọkú ọdún. Happy birthday to you, oh, and we wish you long life and prosperity. Bóyin bá jẹ tágbéra á padà sínú kókó ògì bá fẹ̀rẹ̀ bọ̀jọ̀ bá jẹ tágbéra á padà sínú sàárẹ̀ tó kọ́lé sí. Àpáta ewì mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí ní dojúmọ́ tí wọ́n dé gbogbo ilẹ̀ kílẹ̀. Mrs. Adébísí àpọ́nbẹ́pọ̀ rẹ̀ olójú èdè máa jó máa yọ òrí lọ́dún rẹ̀ o. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more.